Ìbàdàn ni mo rè o, Ìbàdàn ni mo rè o. Ìbàdàn ni mo rè o, Ìbàdàn ni mo rè o. Bẹ́ẹ̀ wá mi débẹ̀ ò bá mi, Ìbàdàn ni mo rè o. Ẹ tẹ̀lé mi ká lọ sílé Olúyọ̀lé níbi olè gbé ń jàre olóhùn. Gbogbo ọmọ bíbí ìlú Ìbàdàn pátápátá àtàgbà tewé mo kí yín, ẹ ṣé mo dúpẹ́ mo mọ̀ dúpẹ́ pẹ́ òkun nítorí ẹni a bá ṣe lóore tó kọ̀ tí ó dúpẹ́ ìyẹn gangan lọ́lọ́ṣà tó burúkú tó jíni lẹ́rù kó. Ìbàdàn kúrè ọmọ jẹ̀gbínjẹ̀ karahun ẹ̀yin lọ́ máa fi karahun fọ́rin mu ọmọ ajá níbi olè gbé ń jàre olóhùn. Àwọn èèyàn kan àwọn tọ́rọ̀ náà yé tó àwọn a sì máa pé ọ̀rọ̀ lànà èmi àkúkú wá jẹ́ kó máa yé wọn pé ọ̀rọ̀ lànà nítorí ẹni tó fúnni láyà ló fẹ́ kẹ́ni ó bímọ lémọ kọ́mọ ó pọ̀ lọ́ọ̀dẹ̀ èèyàn kí gbogbo wọn wá yáre lọ́rọ̀ ẹ̀dá fi ń pọ̀. Ìbàdàn ìlú òjò ìlú Àjàyí ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ogun. Mo lè torí Ìbàdàn bẹ́wù sílẹ̀ jà láàrin ọjà bíkú bá bẹsẹ́ bánà ẹni bá bẹsẹ́ a sì fi ṣe ẹkú sílẹ̀ jẹ́ tàná ikú kì í bínú pani àná ló lè fìbínú gbọmọ ẹ̀ lọ́wọ́ èèyàn. Ìlú ńlá lìlú Ìbàdàn o, ibẹ̀ ni wọ́n ti bí Mọ́yọ̀sọ́rẹ́ tèmi ẹ̀bùn lọ́mọ ọmọ Fákáyọ̀dé aya ọmọ Balógun tìlú Adélékè níbẹ̀ ẹ ò rí i pé tí mo bá fi gbogbo ọjọ́ kìlú Olúyọ̀lé tí mò ń fi gbogbo ìgbà kìlú Ìbàdàn ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ọmọ Ìbàdàn kì í ní so. Ìwọ sọ pé kí ló dé tó fi jẹ́ pé lọ́dọọdún ni mo máa ń kọrin ewì tó dùn kí Afusat màmá Mutmaina Ìná màmá Mariam Àríkẹ́ ṣebí akéwì wá ni ṣebí nígbà tí wọ́n ní kí o wá ṣaya olórin níṣe ló fà á ké kọ́rí tó níwọ̀ ò lè ṣaya irú wa ọdọọdún lórin ọ̀tún fáwọn aya tiwa gbogbo ìgbà làjọ̀dún ayọ̀ fáwọn ìyàwó pèdèpèdè. Alámọ̀kẹ́ kú ọdún o, ìyá Ishat Ọlásùbọ̀mí Àjíkẹ́ màmá gbogbo lọ́mọ àti àtàṣàkẹ́ madam Kòfó ẹ̀bùn lọ́mọ ìyàwó àtàtà ìfẹ́ ò ṣeé fowó rà. Tí mo bá ti ń kí ẹ Àmọ̀kẹ́ mo fẹ́ kí orí rẹ̀ ó máa wú. Ṣé o mọ̀ pé mi ò lè ṣe kí n má kìlú Ìbàdàn ojoojúmọ́ ni mo máa ń jẹ́ lẹ́nu bí èkuru ni nítorí mo mọ ìlú olókìkí ọ̀hún púpọ̀. Ẹni tó fúnni láyà ṣebí oníyẹn ni ò fẹ́ kẹ́ni ó parun. Ìlú tí wọ́n ti gbà mí láyè kí n dáná ohun tó tọ́ ni kí n forin ewì tó dùn kìlú ọ̀hún dọ́bà. Afusat o ẹni yìí ọmọ àlùbáríkà a bí ọ ní oṣù July oṣù keje ọdún ní ọjọ́ 22 gangan ni àyájọ́ ọjọ́ ìbí rẹ ọjọ́ ayọ̀ ni ohun tó tọ́ ni kí n kọrin ewì tó dùn kì ọ́. Ìyàwó àtàtà tí a fẹ́ níṣu lọ́kà ní ọ́ o nínú oṣù July kan náà ni ọjọ́ 10 oṣù keje ńlá fi ọ láyà ìyàwó ọ̀sìn yìí tó ti lé ire wá sálùbáríkà aya rere àwáfògo rẹ gbárí o kì í ṣẹgbẹ́ àwọn obìnrin rìndọ̀rìndọ̀. Happy birthday Alámọ̀kẹ́ mo ní kí adániwáyọ̀ jẹ́ kí o ṣe púpọ̀ lókè pẹ̀ many happy returns sweetie ọdún rẹ̀ á máa ṣe nígbànígbà ìyàwó mi àtàtà mi ò ní fi ọ́ ṣàwátì. Ẹ̀gbọ́n Abibat aya Lawal ẹ̀gbọ́n Ahmed baba Sultan ẹ̀gbọ́n Rasheed ọmọ tí a bí lẹ́yìn bàbá Babátúndé gbogbo wọn pátá ọmọ Fákáyọ̀dé ní ìlú Ìbàdàn. Àwọn girama méjèèjì ní kí n kí ọ o Àmọ̀kẹ́. Ìyá Bọ́lá sọ pé kádániwáyọ̀ ṣí ọjọ́ rẹ ní gbọ́rọ̀ màmá kéèkì náà ṣàdúrà fún ọ Alámọ̀kẹ́. Ìyá Dàdá sọ pé kí o mọ́yàn kú. Gbogbo ọmọ Balógun ní ìlú Adélékè kọ̀wé ìkíni ránṣẹ́ wọ́n ní kí o tún ṣí ẹ̀mí ìlọ́lá Olúwa. Gbogbo Tọ́lábà private schools lápapọ̀ ń kí ọ wọ́n ní happy birthday Umu. Gbogbo Department of Occupational Therapy Lagos University Teaching Hospital lẹ́kọ̀ọ́ wọ́n ní kí n kí ọ pé many happy returns. A kì í rẹ́ni bá rìn káyìn ó tún pani.
Latifat Abẹ́kẹ́ Ọmọbọ́láńlé ní kí n kí ẹ púpọ̀ gan ni. Ó ní níwòyí ẹ̀mí kí o lékún lọ́lá ọ̀rọ̀ òun àti àlàáfíà tó pọ̀. Wọ̀rọ̀fà náà mọ̀ kánà àlìyà ibi gíga fún ẹ ìyàwó alálùbáríkà mi. Tí mo bá kí ẹ Àmọ̀kẹ́, tí mo bá kí ọ Alámọ̀kẹ́, tí wọn ò bá dẹ̀gbà aláké bí ẹni fárí apá kan dápá kan sí ni. A kì í nílé bàbá kí a má ní tìyá. Ìṣẹ́rí ọlọ́kọ̀ nílé àwọn màmá rẹ̀, ọmọ olúńlá, ọmọ àgbódèrè, ọmọ arẹ́wọ̀pá, ọmọ àgbẹ̀yìndínlógún àjẹ́, ọmọ káfọ́páwẹ̀ káfàjẹ̀wà, káfọ́ gèdègèdè ọwọ́ wà délé ìṣẹ́rí. Ẹnìkan kì í gbowó ọkọ̀ lọ́wọ́ oṣù. Ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ oṣù, akọpà akájẹ̀ agbọ̀wọ́n alákejì lọ. Ǹlẹ́ o, ọmọ olúńlá, ọmọ àgbódèrè. Ní orúkọ ọkọ rẹ̀ àtàtà, akéwì àgbáyé akẹ́kọ̀ọ́ akọkà, àti ní orúkọ gbogbo olólùfẹ́ learners concept pátápátá kárí ayé, mo kí ẹ ìyàwó alálùbáríkà pé ọdún ẹ̀ á tún yíyabo. Happy birthday Àmọ̀kẹ́, many happy returns. Ọdún á máa lékún sí i.